wọ́n ti tú Sunday Igboho Osa lẹ̀ o ẹ̀yin èèyàn Oloye májàsọ́lá Sunday Igboho Osa owó baba dami wọ́n ti tú wọn lẹ̀ wọ́n ti yọ̀ǹda wọn gbogbo ban tí wọ́n fi sórí orúkọ wọn pátápátá ni gbogbo ẹ̀ náà yọ kúò tanyanyan ni o tí ò sí nǹkan kan bẹ̀ mọ́ ẹ wá rí i pé ìdùnnú ti wá ṣubú layọ̀ báyìí àwọn báńdíìtì àwọn agbésùmọ̀mí nílẹ̀ Yorùbá wọ́n rógo wọ́n ti rugi oyin báyìí torí pé kí ni jànàjànà ó ti dé bá wọn bó ló ṣe ṣẹlẹ̀ bó ló ṣe jẹ́ ẹ súnmọ́ bí o ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ kẹ́ wá gbọ́ wìnrìn bọ́rọ̀ wọn ti ṣe jẹ́ gan ní pàtó tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé nǹkan bí oṣù bíi mélòó kan sẹ́yìn báyìí la gbọ́ wípé bàbá Kọ́lá Olóòtú wọ́n bá olóyè májàsọ́lá Sunday Igboho Osa sọ̀rọ̀ tó ń bẹ̀ sí ń sọ wípé kán bá wọn bẹ Nàìjíríà kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kán bá wọn bẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé báà tí wọ́n fi sórí orúkọ àwọn kán bá wọn yọ kú o àwọn ò ráàyè wọlé sórílẹ̀-èdè Nàìjíríà àwọn ò lè gba Muritala Muhammad airport wọlé gbogbo airport ń bẹ Nàìjíríà pátápátá kò sí ìkankan nú ẹ̀ táwọn lè gbà wọlé pé Benin Republic bí nǹkan Kotonu làwọn ń gbà wọlé làwọn ṣàn rápálá wọlé làwọn rápálá jáde pé wọ́n ń tẹ̀dí ń bẹ lórí orúkọ àwọn pé kí ni nǹkan táwọn ṣe fúnjọba ìgbà náà ni olóyè Sunday Igboho Osa sọ o wípé bàbá Ládọjà Olúbàdàn tìlú Ìbàdàn wípé wọ́n ti ní káwọn lọ fọkàn balẹ̀ pé gbogbo ẹ̀ yóò ṣẹnu re ní kò pẹ́ yìí tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ní nǹkan bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn báyìí ni bàbá Ládọjà Olúbàdàn tìlú Ìbàdàn ni wọ́n lọ bẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wò tó lọ bẹ̀ wọ́n wò ní villa Abuja villa wọn lọ́hùn ẹ wò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfọ̀rọ̀jómẹ́tòrò ọ̀rọ̀ wọn àmọ́ nǹkan tí wọ́n sọ ò tẹ́ ò bá sì gbàgbé ṣáájú ọjọ́ yẹn ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún ẹnjìnìà Ṣèyí Mákindé àwọn ni wọ́n kọ́kọ́ lọ fíṣítì ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní presidential villa nílùú Àbújá ọjọ́ kejì báyìí ni bàbá Ládọjà lọ kí ni nǹkan tí wọ́n jọ sọ kò pẹ́ tí wọ́n parí mítìn yìí níròyìn ló ń kálé tó ń kókó báyìí o wípé wọ́n ti lift ban tí ń bẹ lórí orúkọ Sunday Igboho Osa wọ́n ti lift ban yẹn tán yányán pátápátá ni o ẹ wo ẹ jẹ́ ń yí kíní sókè kẹfà balẹ̀ wàá gbálà yí ọ̀rọ̀ torí arábìnrin yìí ó ní pé Sunday Igboho ló pe òun wípé kán bá wọn dúpẹ́ o lọ́wọ́ gbogbo àwọn tó dá sọ̀rọ̀ yẹn pàápàá jùlọ lọ́wọ́ bàbá Ládọjà Olúbàdàn tiwa ń bì Olúbàdàn tìlú Ìbàdàn pé kán bá wọn dúpẹ́ dáadáa lọ́wọ́ wọn fúnṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti rí dájú pé àwọn padà free tán yányán báwọn free tán yányán àwọn lè wọlé nígbà tó bá wù wọ́n báyìí bẹ́ẹ̀ sì ni wọ́n lè jáde nígbà tó bá wù wọ́n kò kí n ṣe léyìí tó jẹ́ pé ìlú Germany lọ́hùn ni wọ́n lọ jókòó sí láti jọ yìí tó sì wù wọ́n káwọn náà padà wálé gbogbo property wọn àwọn family wọn onírú àwọn nǹkan tí wọ́n ti ní gbogbo ìpátá ní bẹ́ẹ̀ ń bàdàn tí gbogbo ẹ̀ sì ń ráre lórílẹ̀‐èdè Nàìjíríà lélẹ̀ tó ti wá yọ̀ǹda wọn báyìí ẹ̀ rí pé ìdùnnú ti ṣubú layọ̀ wọ́n ní gbogbo àwọn ọba táwọn náà tó ń bá wọn fẹnu sí kínní tó ń fi rí pé gbogbo ẹ̀ padà ṣe dáadáa wọ́n fẹ̀mí ìmoore hàn sí gbogbo wọn pátápátá ẹ jẹ́ ń yí fọ́nrán ìsókè kẹfà balẹ̀ wá gbọ́ nǹkan tí arábìnrin yìí sọ nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé ẹ má yí kó ń bẹ̀ o Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. èwo ni ká ṣe kan kó dẹnu kọlẹ̀ ká má lè jí dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹ̀ ni ká má ti gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o kábẹ́bù natural herbal remedy ló lè ṣe gbẹlura kó o dẹ́ṣin gbẹmú kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tún wá tán síbẹ̀ o ìwọ tààtọ̀ ẹ ò lè dánmọ́ ìyẹn low sperm count ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró kábẹ́bù natural herbal remedy ló kápá ẹ̀ kábẹ́bù natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀ ó yá pé nọ́mbà yìí láti họ́dà kábẹ́bù natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147 ó yá gbé kápẹ́bù lura kẹ́ni ẹlẹ́ni má bàa gbà ṣe ẹ ṣe kápẹ́bù natural herbal remedy ló lè mú ẹ kápẹ́bù. gbogbo ọmọ Yorùbá tẹ̀tà ìròyìn ayọ̀ at last Sunday Igboho is free bàbá mi Ládọjà ikú ò ní pa yín fún wa gbogbo èyí tẹ́ bá wo fídíò bàbá mi ṣí ẹ̀ wọ́n ti free Oloye
ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá mi Ládọjà. Ìgbòho ní kí n bóun dúpẹ́ lọ́wọ́ yín bàbá pé ẹ ṣé bàbá ọmọ bàbá dáadáa. Gbogbo ọmọ Yorùbá dúpẹ́ lọ́wọ́ yín fún àṣeyọrí ìròyìn ayọ̀ èyí tẹ́ mú wá fún wa. Tẹ́ni kí Sunday Igboho máa bọ̀ President Bola Ahmed, thank you for free Oloye Sunday Igboho, we say thank you to you. Bàbá Ládọjà ẹ ṣé. Igboho is a freedom man now. Igboho is a freedom man. No more wanted. Ẹ jẹ́ ìdílé. Ẹ wo. Gbogbo ẹ̀ tẹ́ bá ti wo fídíò. Ẹ máa bá mi share. Ẹ máa bá mi pín. Ẹ jẹ́ kó wọ̀ gbogbo ayé lọ. Ẹ jẹ́ kó lọ bìsàbìsà. Ẹ jẹ́ kó lọ bìsàbìsà. Wọ́n ti free Olóyè Sunday Igboho. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ṣiṣẹ́ because lẹ́yìn bàbá mi Ládọjà àwọn nìkan ni èmi ṣì mọ̀. Mi ò mọ̀ tàwọn ọba mi o. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọba tẹ́ bá tún wá pẹ̀lú fi ṣe iṣẹ́ yìí tí wọ́n fi free Chief Sunday Igboho. A dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo àwọn ọmọ ọkọ Yorùbá a sọ wípé ẹ ṣé. Bàbá Ládọjà a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣeun gan ni. Ojú òní tì yín. Ojú òní tàwọn ọmọ yín. Ẹ pẹ́ lórí àpèrè. Ikú òní pa yín. Àìsàn òní ṣe yín. Ní agbára Ọlọ́run. A máa rí yín pẹ́. Ẹ má bínú. Ọjà tí mo gbé síbí. Ẹni tó lọjà lọ́wọ́ agbẹ́jà wọ̀. Náà ẹja continue. Ayọ̀ yẹn pọ̀. Fóònù mi á fẹ́ lè lànà lẹ́nìí. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ dúró ti Olóyè Sunday Igboho. Ẹ ṣé a dúpẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ kí ojú kó ti Ìgbòho ojú òní tì yín. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ dúró tán. Ẹ ṣé o. Bàbá mi Ládọjà àmọ́ lóore. Bàbá mi Ládọjà bí gbogbo èèyàn ò dúpẹ́. Èmi tí ìṣẹ̀lẹ̀ 2021 tó ṣojú mi. Tí mo rí bí Ọlọ́run ṣe fa kìnìún lẹ́nu ya fún Sunday Igboho tí màá fi ráyè escape. Mo sọ wípé ẹ ṣé. Àwọn ọmọ yóò ní ṣìṣe. Ipa yóò ní káyí kò ní káwọn ọmọ yín. Gbogbo ẹ̀yin tẹ́ wá dúró ti olóyè gbogbo ẹ̀yin lọ́balọ́ba. Ṣé rí ẹlẹ́yà kan ṣiṣẹ́ fi pé káwọn kọ́kọ́ ṣe kí ni? Ká blow good news gbàgbàgbàgbàgbà. A sì máa jubilate celebrate. A sì máa jubilate. A sì máa jíjú ọpẹ́. A sì máa kọrin ọpẹ́ tá sì máa ṣe kí ni? Tá máa ẹ má jẹ́ kí n ti sọ̀rọ̀ jù. Ẹ ṣé o. Gbogbo ẹ̀yin tẹ́ bá wo fídíò ẹ pé short video ni. Ẹ bá mi máa share ojú òní tì yín. Ó dàbọ̀. Èwo ni ká jòkó sáàrin èrò ká máa gbẹ́ra àbí kí ìdí ó máa yún ni. Kòrò ó má gbọdọ̀ mọ́bìnrin lábẹ́ ó ti máa yún. Kóbìnrin ó fẹ́ tọ̀ kó múnira dání látàrí kòkòrò abẹ́. Kéwo kékeré ó máa súyọ ọdún nǹkan ọmọ obìnrin. Kọ́kọ́ ẹni sọ pé ó yẹ kó dìrònú látàrí kòkòrò ojú abẹ́ tí bóbìnrin jà. Ìjẹ́ kó gbádùn ìbálòpọ̀. Glutathione natural capsule ti dé láti kojú gbogbo kòkòrò ojú abẹ́ obìnrin. Glutathione jẹ́ òògùn tí a fi ewé àtegbò pèlò láyìíká tó mọ́ tónítóní. Gbogbo kòkòrò tó ń bà tọ́ ọkùnrin jẹ́ lára obìnrin tó wà nínú ẹ̀jẹ̀ pátápátá. Ní Glutathione ń bá jà. Kí nǹkan oṣù obìnrin ó máa ṣe ségesège kì í ṣojú lásán. Iṣẹ́ ọwọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Kóbìnrin ó bọ́ṣọ kábíọ́bùtì. Òṣó dúró wò. Má jẹ́ kí àìsàn tó ògùn lè wò. Kó pa ọ́ dànù. Ó yá yára ṣàṣà. Kó pe nọ́mbà yìí láti ọ̀dà àkùnkùn tó ń tiẹ̀. 0906-866-4147. Lẹ́ẹ̀kan sí 0906-866-4147. Òpin ti dé bá gbogbo vaginal infection. Láti ọwọ́ bọ abẹ́ ká máa yún ti dọ́pin. Kí ọmọ má dúró lára obìnrin ti dìgbàgbé. Ó bá ti gbé Glutathione natural capsule lura. Àjọ tó ní ṣe pẹ̀lú òògùn lórílẹ̀‐èdè Nàìjíríà ti fò tẹ̀lú. Ó yá gbé lura kí gbogbo àìsàn inú ẹ̀jẹ̀ dìgbàgbé. Vector 6 natural Glutathione capsule. Ọ̀gá fún gbogbo àìsàn ojú ara obìnrin.